Hello ma. Adéṣadé. Yes, bẹ́ẹ̀ni ma, èmi Tìmílẹ́yìn ló sọ̀rọ̀ ma. Bẹ́ẹ̀ni ma, èmi ni ma. Ok, mo ti wà lọ́dọ̀ yín ni. Ok, kí n dúró dè yín. Ok ma, mo ti gbọ́ ma. Kí lẹ wí? Kí má wọlé? Adéṣadé ẹ̀fọ́ ní ìjà kí ni mo fẹ́ máa ṣe nulẹ̀? Mo máa dúró síta dè yín náà. Mo ti gbọ́ ma, mi ò ní wọlé, àní mi ò ní wọlé, kí ni mo fẹ́ lọ máa ṣe inú ilé ọ̀dọ̀ yín. Ok ma, màá tó sí compound yín. Ní pẹ́ àbí? No problem ma. Ok ma. Ẹ gbà mí. Ogunlogun má wọlé. Bẹ́ẹ̀ náà ni ọjọ́ tí mo ẹ̀ ń pẹ̀lú màámi wáyé báyìí. Ẹ má wọlé. Ó ga o. Ẹ dúró náà. Kéèyàn má wọlé. Tí ó ní nǹkan tó special tó wà nílé yìí. A máa wọlé tí bá dẹ̀ wọnú lé yẹn o lè rí sẹ̀mú àtẹ̀fọ́ ríro o máa wọlé àbí kí n wọlé máa wọlé. Àtẹ̀yìntọ̀ tó fojú dòrò irú yẹn ò fojú dikú. Ajá tó fojú dẹkùn irú yẹn ò dóhun jíjẹ. Ó ṣọ. Ẹ tó náà mo rántí pé mo wọ sitting room Àtíṣadé ibo mo ajá sí. Ẹ gbà mí ilé Àtíṣadé mo wọ ibo mo ajá sí. Ẹ jọ tẹ́lẹ̀ yìí láti wọ. Ẹjọ ta lẹ́yìn ta níyìn láti bo ẹgbàá mi torí Ọlọ́run ibo mo já sí. Ọ̀gbẹ́ni farabalẹ̀. Tí ọmọ kékeré bá péku adajẹ, ọmọdé bá pẹja adajẹ, tí ọmọdé bá dẹ̀ pa arọ gidigba agbé káyà àti bàbá ẹ̀ mọ́lé. Ìṣòro lè tó pa Ọlọ́run gbọ́ ẹran gbangba ló pa. Bẹ́ẹ̀ ni wọ́n ní tí èèyàn bá ṣe tẹ́nìkan òṣèré náà ojú ẹ̀ máa rí tẹ́nìkan òrírí. Ọlọ́run gbọ́ o ti fojú kẹ́bọ. Bẹ́ẹ̀ ni wọ́n mi ibi tí ìyá lákùyá ẹ̀ bàbá lákù bàbá ẹ̀ tí wọn ò lè wọ̀ ó ló wọ iná. Wọ́n mi tán bá sọ pé èèyàn sílé yá èèyàn sílé wọ̀ o ti sílé wọ̀ ojú ẹ̀ máa rí tẹ́nìkan òrírí. Inú mi ti ẹ̀dùn fún kankan ṣé ọmọ nǹkan náà Ọlọ́run gbọ́ mo láìkí ẹ gan. You are a good man. Torí pé kí ni o ti ẹ̀ jẹ́ kán introduce ẹ sí mi kó o tó wọlé wá. Kán introduce yín sí mi sí yín mi ò understand kò yé mi. Kò lẹ́yìn tó lóun fẹ́ introduce ẹ sí mi kó o tó dé kó o tó lọ́dún wá. Ta lẹ́ni yẹn. Kò yẹ náà. Ta ni mi ò mọ ẹni yẹn. Èmi ò. Owó rẹ̀ ọmọ kú ayé o ọmọ bí òjò bá rọ̀ bẹ́ẹ̀ ni a ṣeré. Àtíṣadé ayé ń lọ. Ọ̀gbẹ́ni Àtíṣadé wọ́n mi gbé sórí ẹ pé sa níbo ló ti rí Àtíṣadé. Àtíṣadé ni. Wo sórí ẹ tó dúró sẹ́gbẹ̀ẹ́ ìyá lákùyá ẹ ni ìyá tó bí ìyá lákùyá lágbà ìyá ẹ lẹ́yìn tó dúró yìí pàápàá ó ju bàbá lágbàdá ẹ lọ. Tó bá ń gbọ́ ẹ kù òun làwọn eléyìí tó bá lanu á gbé ẹ̀mí bẹ́ẹ̀ ni á gbé ẹ̀mí torí á máa gbé ẹ sínú kiri kí ló ń wọ́ọ̀rì ẹ àbó ó ṣe èrè sá bó ló ti rí Ṣadé eléyìí ayé mo wà pẹ̀lú ẹ. Àtíṣadé kò wá bó ṣe rí ṣé o mọ̀ ọ̀gá tó fọ́ nìṣà sórí ìyá ẹ̀ láti how many years tó ti ń bá mi ṣiṣẹ́ owó náà torí àtẹnujẹ lásán.
àti nítorí àtẹnujẹ tó fẹ́ jẹ ó ṣílẹ̀kùn kó wá wọlé àìwọ̀ ojú ẹ wá pabírí kó tó tán ó fẹ́ rí ohun tójú ìyá ẹ̀ ò rí ṣé bó ti rí ó ti rí náà. ó ti ṣe tẹ́nìkan ò ṣe rí o dandan ni kò rí o bàbá ètò kò kù sí mi lọ́wọ́. kò sí ṣòro o Ṣadé 100 wàá ṣe rí ọmọ tó ṣẹlẹ̀ òun ló ti gbọ́ yẹn ojú ẹ ti rí tẹ́nìkan ò rí báwo mi tó bá jáde níbi tó wà yìí tó bá lọ ṣẹnu ṣọkọṣọkọ Ọlọ́run gbọ́ orí ẹ ló máa kọ́kọ́ lọ apẹ́ àlọ sọ́tọ̀ ẹsẹ̀ àlọ sọ́tọ̀ sórí gbogbo fún wa jáde Ọlọ́run gbọ́ wàá kú bí ajá ti ń kú tòun tó gbóró wàá kú bí àgùntàn ṣe ń kú tòun ti bọ̀lọ̀bọ̀lọ̀ ọ̀run ẹ̀ Ọlọ́run wò mí wàá wò sọ̀rọ̀ àwa tó rí ojú wa ti wà lára ẹ̀ ó ti di kólókóló tó wà lọ́rùn ajá tí ò lè sọnù ọmọ àfọ ẹni chance ó máa lọ lọ ronú lórí ẹ sórí tó dó bá dé ń bì o ti gbọ́dọ̀ ríta tìmílẹ́yìn lílọ ló ń lọ yìí ó ń lọ́nà ayé pẹ̀lú ayé wò bó ti wò báyìí o ó ti dàpọ̀ máa lọ a kì í fi agídí múyàn ó gbọ́ bọ̀ọ̀tì nǹkan tó ṣúọ̀ tó dájú ni pé fún ara ẹ báyìí ló tẹsẹ̀ bọ̀ nínú mi báyìí. Ìgbẹ́ òtútù ò ṣe kí o. And the second thing, you must come back. Come back. I must come back. Láti wá ṣe kí ni kò yé mi. You must come back here. Kò yé mi kò tẹ́lẹ̀ kí wá ṣe kò yé mi àti Ṣadé ẹjọ́ ìdáríjì. Tìmílẹ́yìn. All what I know is you must come back. Ọ̀gbẹ́ni pé ẹgbẹ̀rún Samuel kò lè sáwà rẹ̀. Àtẹ̀yìntọ̀ tó fojú dòrò irú yẹn ò fojú dikú ajá tó fojú dẹkùn irú yẹn ò dóhun jíjẹ òòṣà òòṣà. Ma. Ìwọ náà ṣáà ti wà fọkùnrin ní ẹbẹ ìṣàmù ibi tó bá lé náà la máa ń bọkùnrin akíkanjú ńlá ni wọn ní kó má ṣe ojúṣe ojúṣe tó ti dáko àtijọ́ tí ìyá ẹ̀ mo mí ìyá alákù ìyá ẹ̀ tó bí ẹ gbogbo tó ti wá bí wá tún nǹkan ṣe kò wọnú ibi tó wọ̀ lẹ́rí ó ti pé kùnà ó ṣàmọ̀ ó ti dájẹ́ àrọ̀ gbangba ló pa yìí ó wà lọ gbé fáwọn tó ní ẹni ó bẹ́ẹ̀ gbọ́ sórí nǹkan tó sọ fún ẹni tó wọ̀ yẹn kò ṣe má ṣe nígbọ́ mo gbọ́ ma láì gbogbo ọ̀rọ̀ tí mo sọ mo ti gbọ́ ọdẹ apẹ̀rí níwájú ọdẹ apànìyàn ó gẹ́ẹ̀ èèyàn lè nípa ní ìpẹ́ràn. bẹ́ẹ̀ ni ma mo ti mọ̀. o dẹ̀ ti mọ̀ náà ni. mo mọ̀ fún mọ̀mọ́. o gbọ́ nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan. orí ìkìlọ̀ tí wọ́n fún ọ nínú ibi tó kù. tó bá ṣe. tó bá ti ṣèkìlọ̀ tí wọ́n sọ fún ẹ nínú ibẹ̀ yẹn. read my lips. kò yẹ tó bá ti ṣe nǹkan tó sọ fún ẹ. tí o bá ṣe ìkìlọ̀ tí wọ́n sọ fún ẹ bẹ́ẹ̀ yẹn òkú rẹ̀ yẹn dáńdá. Tèmi bá mi.
lẹ́yìn èmi lọ́dẹ kí ló tún rò ọkọ mi mọ̀ ronú mọ́ ṣé ń bí ọ̀rọ̀ àbúrò rẹ ni èmi náà du owó mo tún wá lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi káàkiri owó ni mo ń wá ara rí ó yá ọlọ́wọ́ balẹ̀ fún lálàáfíà dápọ̀ ọkọ mi mọ̀ ronú ó sì jẹ́ pé tọ̀rọ̀ oníṣẹ́ bí ètòdọ̀ rẹ̀ náà ni ọ̀nà ó sì dápọ̀ ọkọ mi mọ̀ ronú mọ̀ dápọ̀ ọmọ ìdí pọ̀ jù lójoojúmọ́ ẹbí ló dé. ẹ wo màámi gbogbo ilé tẹ́ sọ yẹn ẹ wo ẹ kí ṣàlàyé nǹkan fún yín gbogbo ilé tẹ́ sọ yẹn kó ló ṣe mí o ẹ understand ẹ wo nípa àtọ̀rọ̀ àbúrò mi àbẹ́ ọ̀rọ̀ iṣẹ́ nǹkan ló ṣe mí nǹkan tí mò ń ro ń gbà yìí ẹ wo èmi mo understand ẹ má wọrí gbogbo tó mọ wíwèé mi ò mọ sansanti kí ni sansanti. wo bẹ́ẹ̀ tẹ́ bá máa sọ nǹkan mi tẹ́ máa sọ nǹkan mi nìyẹn ẹ wo màámi ẹ fi mí lẹ̀ jàre ó ní nǹkan tí mò ń ro mo ṣe wáyé nǹkan tí mò ń ro. dókítà rẹ o dókítà mi ara wọn ò ní ti yá dókítà mi. Allô dókítà èmi ni mò ń gbọ́ yín kí lẹ wí ń gbọ́ yín dáadáa mọ́ o kí lẹ wí kí ló ṣe yín mami ẹjọ kan ló wà lẹ mami ẹjọ kan ló wà lẹ mami ẹjọ oyún tó ma lọ bẹ yìí mi ò ronú mọ́ mi ò ronú mọ́ ẹjọ kan ló wà lẹ mami ó yẹ jìde oyún tó ma lọ bẹ yìí àní mi ò ronú mọ́ ẹjọ kan ló wà lẹ. olọmọ yìí náà wàá gbà lọ́sìn kárán níṣẹ́ sí yàn kó mọ̀ ṣe balabala ara mi náà. ọ̀gá o báwo ni. ó ti ń bọ̀. ó ti ń bọ̀. ó ti ń bọ̀ sà. kàlí. Báwo ni ọjọ́ mẹ́ta mọ̀ dáadáa pẹ̀lẹ́ sọ́run yóò mú jù pẹ̀lẹ́ èmi ni mo rán dírẹ́bà mi sí ẹ pé kó wá pè wá orúkọ mi ni Chief Olówó Òkèrè gbajúmọ̀ ni mí olóyè sì ni mí nílùú Ìpẹ́lù kódà oníṣòwò tó gbajúgbajà ni mí. That's nice. So wá rí pípè tí mo ní kó pè wá mi ò pè ẹ́ fún kú o ayọ̀ ni torí wípé ẹlòmíì yóò béèrè kò ní rí gbà wó tí ẹ béèrè rárá kò tí rí gbà. Dẹ̀dẹ̀ ń dẹkú. Àwọn yẹn máa ń sọ bẹ́ẹ̀. Àlùmútù sọ pé òun bá. Má wò mí pé mo dàgbà tó bí o fẹ́ mú ọ lápapọ̀ ṣòfò rárá mi ò fẹ́ gbà wá o. Òrìṣà ìwà ilé kẹyìn àbí kan nílé yìí tí Ọlọ́run jogún fún wa nìyẹn. Ìkà ayé. Sórí mọ́tò tí o fẹ́ yìí. Àtọ̀ ìkàlẹ̀. Ìkànnì àwọn mọ́tò tó fi ń gbà àwọn ọmọ mi lọ sí skul yìí. Mo kàn ní kí ó fi gbé mi jáde pé kásáyé lọ sí mítì kan bẹ́ẹ̀ kí n tó padà sí ilé. Kókó tó jẹ́ kí n pè ẹ́ o tó o bá mọ bínú mi ṣe dùn bó ṣe wá sí ìgbà yìí o ò lè mọ èmi ni mo mọ̀. Ìkà ayé àtọ̀ ìkàlẹ̀ yìí ṣìkàṣìkà ayé ẹ lọ mọ̀. àti ẹ fẹ́ sọ pé 200 million. iṣẹ́ ibi òní àṣesílẹ̀ àbọ̀ wá. àwọn mọ̀lẹ́bí ẹ̀ náà wà tó kó ọkọ̀ òun sí. wọ́n ṣe pé ọ̀rọ̀ ẹnu o torí tí n bá ti rí n tó wù mí báyìí mo máa ń takán síbẹ̀ ni. Chief. òun appreciate gan o. Chief. ẹ wo bí Chief. ẹ jẹ́ ká snap. Wow. jẹ́ ká yẹ kan sí. no ìtàn yẹn náà ti wo picture yẹn. ṣe ni mo jọba lóyìnbó. ẹ bá kílẹ̀ jẹ́.
ọba lóyìnbó. ẹjọ ẹran tí mo sin ní compound mi ẹ ti ya wèrè. ẹ wá kí ló máa ń ṣe ẹ̀yin àgbàlagbà kúẹ́kú èyí tó jẹ́ pé tó bá ti fi oyè rọ́kọ̀ tó bá ti fi tù yín lójú báyìí ó ti tọ́nà nìyẹn. ẹ wo bí ṣe rí àwọn àgbò mẹ́tẹ̀ẹ̀ta tí mò ń sin ní compound mi wọ́n máa ń fojoojúmọ́ wẹ̀ ni wọ́n clean gan tó yẹ pé tẹ bá rí wọn tó bá ní kẹ́ fi kọ́ ṣe ìyàwó nu wọn ẹ máa mú lọ́wọ́ kan ni ẹ wá síbí báyìí ẹ wá da gbogbo ara mi ẹ dára dàgì tẹ́rì lẹ́tà mọ́ tẹ́ gbogbo apá orí yín tẹ́ ta yìí ẹ wọ wá ẹ tẹ wàá rẹ́ni pè mọ́ ní àdúgbò yìí nínú ẹ̀wọ̀n kan tẹ gbé sọ́rùn olóyè ìyẹn kí ní àbòkí tó ń tà táwọn mọ́là ni o torí irú àwa yìí adá gidi mọ̀ like adá rí irú ọ̀nà adá mọ̀ wọ́n wá ń fi oyè wọ́n fi ń parọ́ wọ́n fi ń gbà wọ́n 10,000 naira wọ́n fi ń gbà lọ́wọ́ yín ẹ wàá mú àwọn ará ìlú ibi tó yẹ kẹ́ ẹ lọ ọ̀dọ̀ èmi ẹ wo bí ọjọ́ tẹ bá tún bá mi dán irú ẹ̀ wò ṣe rí pé mi ò bú yín ẹ rí pé mi ò sọ̀rọ̀ sí yín àlàyé ẹ rí pé mò ń pọ́n yín lé gan. àpọ́nlé ni gbogbo tó ń sọ látàárọ̀ yìí. ṣé mi ò fi ẹ sọ̀rọ̀ yín tí bá ṣe pé orí yín ti dàrú tí bá sì fi ẹ wo bí tí bá bù yàrá lálálá pàrọ̀ mọ́ pọ́pọ́ yàrá ìyá yín ọjọ́ bá tún bá mi dán irú ẹ̀ wò kọ́ máa ṣe yín. èmi. look at you ṣé rí tí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀ tẹ́ bá tún sọ̀rọ̀ tí bá gbé ìgbà tí fún yín ó dẹ̀ máa affect àwọn tó ní ibi tó wà àṣẹ ti mad ni ẹ wá wò mí ṣoṣo ẹ tí ẹ mọ ẹlòmíì ẹ rí àwọn aráàlú yín ni lágẹ ẹ ráwọn ará èdè yín ni ṣé ti ya wèrè ẹ rí lẹ́tà mọ́ ẹ ta gbogbo orí yín tán ẹ wá torí ẹ wá fi bíléèdì ẹ fi ń fa yẹn ẹlẹ́yin ṣìfù àwọn wèrè gbogbo ló fi ń jolóyè ni. mọ irú iṣẹ́ tí mò ń ṣe ni tẹ bá mọ irú iṣẹ́ tí mò ń ṣe tí mo fi ń rí owó mi ẹ máa mọ̀ pé mọ́tò tẹ sọ pé fi ń gbé àwọn ọmọ yín lọ sí skul ṣé lè jẹ́ bẹ́ẹ̀ sàbójẹ́ Range Rover ṣé Ferrari ni ẹ kò máa ríyàn ní àwọ̀ ẹ kò máa wò pé bóyá lè ó jà mọ́ òkòkò ẹ kò lè fi àwọn chíńjì kú ẹ pé òsì kan kẹ́kọ̀ọ́ kẹ́kẹ́ fi tún lójúmọ́ ra ní ìsínrú ẹ o ẹ lọ bá àwọn ọmọ tí wọ́n ń gbé àtàrò sórí káàkiri read my lips ẹ lọ bá àwọn sẹ́ẹ̀tì yín tó rọ́jọ́ tí oyin tẹ ti talẹ̀ tán yìí tẹ bá tún wá bá mi ẹ mú ogbó ara ẹ fẹ́ máa fi tóòsì irú èmi ẹ̀mí yín fẹ́ kúrè éèjì mélòó ló kù tẹ fẹ́ lò kí n fẹ́ ru yín láàrin bóyá bíi 3-2 months kẹ́ lọ kú dànù kí n máa ṣopó. pọ́sì ń bẹ lára rẹ ni. májèlé ló wà lára àwọn tó ní yín. no look at it check it out ta ló fẹ́ fẹ́. ṣé mo jọ ọmọ eléwé dúró ju yín. ẹ wo bí torí ẹjẹ àgbàlagbà mi ò fẹ́ sọ̀rọ̀ sí i torí mi kì í ṣe alárìífín ọmọ. èyí tó ti sọ nǹkan. èmi sọ̀rọ̀ sí yín o. ó kì mí ni. ó lè dorí kí ilé yín àdónìnà. ayé o ayé o ìwọ ọmọ yìí ó sì kó bára rẹ ó sì kó bá àwọn ẹbí tó bí ọ ó sì kó bá ìyá rẹ àti bàbá rẹ ó ọmọ mi ni ìwúlò ọ̀tẹ́rí ó láàfìgbà tó ń dé kó èmẹ̀ sí èmi olówó òkèrè ló yẹnu gbàgà ló ń kí lóríkì tí wọn jẹ ló ń tí nípele bí aṣọ nípele nǹkan sí ọ Ọlọ́run mi ń gbọ́ wọn ò mọ wá bẹ̀ mí ni ìjọ ọmọ wípé ẹran tá a pàpà báyìí tó ń pàpà báyìí tó ń tẹ̀ lẹ́nu tó àfà tí ò já ní ń pè náà. bàbá ìgbàgbé jọ tẹ bá fà tí ò bàjẹ́ tó bá pè ní mọ́ nọ́mọ̀ ẹ jẹ́ kí wọ́n fi kán wọ̀ ṣe ti máàdì ni ẹgbẹgbẹgbẹgbẹ àwọn oògùn kéékèèké tẹ gbójúlé tó ń ṣe fún yíyan rẹ náà ẹ wá sọ pé Ọlọ́run mi gbọ́ tí Ọlọ́run ti ń ṣèkà ó yá tó bá jẹ́ pé kà lọ́lọ́run ti ń ṣe. ẹni tó fojú di kúdẹ̀tì ìwọ read my lips. ẹ̀bọ̀ra bọ̀ wọn láṣọ. ṣé mo lè máa lọ. ẹni tó fojú di yọ. ṣé mo lè máa lọ. òrìṣà ìwáṣẹ̀. kó rí pípẹ́ kó wá ní kílẹ̀ yóò dasán yóò padà kẹ́bọ̀ra jẹun. ajá sars ọjọ́ tí wọ́n bá tún rán ìwọ wá bá mi tó bá ní kó lọ pè wọ́n ládùúgbò ìwọ ojú mi dáadáa máa fi ojú àti àwọn tó ní wọn ń lọ síbi tẹ́ẹ̀kì. níbo lolúkọ sí òrìṣà ìwáṣẹ̀. ara ọmọbìnrin ó sì fi ó sì fẹsẹ̀ ilé ó sì ń fẹnu kọ ìfi nǹkan sí ọ ìfi nǹkan sí ọ débi pé wọ́n mọ̀ wá bẹ̀ mí ni. wọ́n ti gé ọ létí lọ́nà ògbómọ́ tí sẹ̀lẹ̀ káàró ògbọ́. wo arábìnrin ìdí o mọ̀ ìfi nǹkan sí ọ wo ìtò mọ̀ sìn ìtò mọ̀ sí ń gbélé ọlá wọ́n mọ̀ wá bẹ̀ mí sì ní gbẹ́bẹ̀. arákùnrin sára sọ́kọ̀ jáde mo já èmi. ẹ rà sà bọ́dà tèmi lẹ́yìn ẹ ká sà ẹ sà ẹ ní ẹ fẹ́ rí mi pẹ́ fún mi ní ọ̀kan. bẹ́ẹ̀ni. ok sà ohun tí mo fẹ́ fún yín náà ẹ mú kan lé
Pastor ẹ wo láì ṣe drama ẹ wo ní ẹdẹ fẹ́ fún mi ní nǹkan ẹdẹ ọdún méjì síwájú pé kí n mú nǹkan ní nǹkan méjì tó wà ń bẹ Pastor ẹ wo nǹkan tó bá fẹ́ fún mi ní kẹ́ fún mi sà kẹ́ gbọ́ sà. bọ́dà Tìmílẹ́yìn. Yes sir. ẹ mú kan ní méjèèjì nǹkan ọ̀hún rè. Pastor ẹ wo irú àwa yìí ló yẹ kó máa ṣe nǹkan bí eléyìí àwọn eré ọmọ yìí kì í gbà ẹ ọyá mú kan èyí jẹ èyí ò jẹ ẹ understand so ilé ìtẹ̀wá náà síwájú pé kí n mú nǹkan kí n mú ẹ fún mi nìkan tó bá fẹ́ fún mi sà. nǹkan ọ̀hún náà ní ẹ mú kan ní méjèèjì. kí n mú nǹkan ní méjèèjì. bẹ́ẹ̀ni. Pastor méjì mo máa mú o. ẹ mú kan ní méjèèjì. ẹ wo mo mú méjì mo fẹ́ mú. méjèèjì lẹ mú. bẹ́ẹ̀ ni ẹ̀mí ò mú ọkàn tó wà ní méjì ẹ jẹ́ kí n mú méjì ẹ jẹ́ kí n mú méjì. ó dáa kò burú kò burú. kí n mú méjì. kò burú ṣèbí méjèèjì lẹ mú. bẹ́ẹ̀ sà kò burú ó yẹ ẹ ṣe. Pastor méjèèjì lẹ mú. dáadé ẹ tún padà sẹ́yìn méjì mo fẹ́ mú kí wọ́n mélé bóyá eléyìí gangan ni kókó wà ń bẹ̀. owó cross mi understand. bọ́dà Tìmílẹ́yìn. Yes. méjèèjì tẹ mú rè. owó pẹ̀lú cross. Ọlọ́run àti èṣù. kò yé mi o. bọ́dà Tìmílẹ́yìn. Ọlọ́run èṣù mi understand. ọ̀rọ̀ náà wípé ìbárẹ́ ayé òun ni ìṣọ̀tá Ọlọ́run. ọ̀rọ̀ náà wí bákan náà pé ká fi ohun tí ń ṣe ti Késárì ká fi fún Késárì bẹ́ẹ̀ ni Bíbélì wí ká sì fi ohun tí ń ṣe tọ́lọ́run fún Ọlọ́run. tó túmọ̀ sí wípé ẹ̀ ń lékún méjì ẹni bá dẹ̀ lékún méjì á pòfò. ènìyàn ò lè mú gidi méjì dání kó kì í bọnú lẹ́ẹ̀kan náà. ẹ ṣọ́ra kí Sátánì má bàa ya yín lò. ẹ ń lékun méjì ẹni bá sì lékun méjì dẹ̀kẹ̀rẹ́ ó máa pòfo ni o. ọ̀rọ̀ yìí ó ṣáà ń jọ bí òwe mi ò understand gbogbo nǹkan tẹ́ ń sọ sá. ó mà ṣe bọ́dà Tìmílẹ́yìn. Yes sir. ẹ má ṣe gbàgbé ẹ̀dá ò lè sin ọ̀gá méjì a ò lè sin ọ̀gá méjì èèyàn ó sìn kan ni yóò dẹ̀ fi kan lẹ̀ bẹ́ẹ̀ yóò bá gbìyànjú àti sin ọ̀gá méjì yóò pàdánù. ẹ ṣọ́ra o ẹ lé eku méjì bí èèyàn bá sì lé eku méjì kẹrẹ á pòfo ẹ ṣọ́ra o Olúwa kó wà pẹ̀lú ìwé o. ọ̀rọ̀ pásítọ̀ yìí ó dàbí òwe ni o tí ẹ̀ bá lékun méjì á pòfo. àlàyé mú kí ló dé ìdààmú ẹ jọ kí ni mo ṣe kí ni mo.
ẹjọ ẹjọ kí ni mo ṣe. o bẹ sọ o ṣe bí pé kọ́mpútà o bẹ yí ká jẹ ọmọ àjọkò. ẹjọ kí ni òun kí ni mo ṣe bọ̀dá ẹjọ kí ni mo ṣe. ẹjọ Tìmílẹ́yìn. Yes sir. Àṣírí. Ọmọ tó ṣẹlẹ̀. Mo mọ̀mọ́ invite ẹ síbí mi. Okay sir. Pé tí mo fẹ́ bá ẹ sọ. Okay. So ẹ bó ṣe wà mo like ẹ gan. Mo ti like ẹ jù. Because you are a good guy. Kò yẹ ẹ sìn. So the very first day tí mo ti rí ẹ báyìí tí mo ti set ojú mi sí ẹ mo ti mọ̀ pé ọmọ ayé ni ẹ. So ìwọ náà ṣe kí ni o wàá káyé jẹ. Kò yẹ ẹ sìn. That's it. Ọmọ tó ṣẹlẹ̀ mo like ẹ gan. Tó mọ̀ pé o máa wúlò. I'm telling you o máa wúlò. Yes, bọ́ mo dẹ̀ fẹ́ kó pa ọkàn pọ̀ ìrònú ló máa ń fẹ́ kún àsundà o máa ronú tó yẹ báyìí sórí tàbúrò ẹ tó lọ yẹn bóun ṣe kọ́ tiẹ̀ nìyẹn náà ọmọ bó ṣe kọ́ tiẹ̀ nìyẹn o ẹni tó kù ní tiẹ̀ ti lọ àwa tó kù láyé ká ṣayé that's just it tó yẹ ń sìn àmọ́ ẹ̀ tó dẹ̀ wà ní ilé ìwòsàn tó wà lọ hospital yẹn ara ìyá máa yá fọkànbalẹ̀ ní tí mo kàn máa fẹ́ kó ṣe ni pé máa fẹ́ kó súnmọ́ wa kó súnmáyé jẹ́ káyé gbé ẹ ẹni tó bá súnmáyé láyé ń gbé bọ́bọ́ that is it. ẹjọ ẹ má bínú sá o bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn pé kí n súnmọ́ yín something like that mo believe pé mi pẹ̀lú yín lájọ wà yín báyìí mo súnmọ́ yín tẹ́lẹ̀ but nǹkan tó máa ń surprise mi pé kí n súnmáyé ẹ understand mi ò understand pé kéèyàn súnmáyé tẹ máa ń sọ ẹ sá ẹjọ ẹ má bínú sá mi ò understand. Ok ọmọ tó ṣẹlẹ̀ o sọmọdé náà ṣé wàá jọmọ bọ̀ tí o sọmọ ojú ọmọ àgbékọ́ má máa ṣe bí ọmọ ọdẹ a ní kó súnmáyé ok jẹ́ n sọ fún ẹ sọ ma pé lówelówe báyìí la máa ń lu àgídìgbò gbogbo aṣọ kọ́dẹ̀lì yìí máa ń sá lóhùn ó jẹ́ kí n jẹ́ kó understand ẹ̀ díẹ̀ sọ̀rí báwa ṣe wà yìí ayé ni wá bẹ́ẹ̀ ni àwa gangan ni wọ́n ń pè ní adìyẹ funfun táwa yìí bá ti ra gàbù ẹ omi tó bá gbọ́ ko lórí ẹ báyìí a jẹ́ pé eku àjà lásán lórí yẹn gílù ẹ lórí kò sí tó máa ṣe é bọ̀bọ̀ gbàgbé ẹ omi a ṣe bí ọmọ ọ̀dẹ̀ súnmọ́ wa àwa máa gbé ẹrú bẹ́ẹ̀ ni ẹ sà jù bẹ́ẹ̀ lọ. ẹ sà ẹ mọ̀ nǹkan tó tẹ̀ happen yìí pé nípa tàbúrò mi yẹn mo tẹ̀ ti gbà ká mú bọ̀ tí màámi tó wà lọ síbi tí ẹ gangan yẹn gan ló ń bá mi mind mi mo tẹ̀ ń gbàdúrà pé kọ́lọ́n tẹ̀ jẹ́ kán wà òkè kára wọn tẹ̀ yá but súnmáyé tẹ̀ sọ yẹn gangan náà ni problem tèmi gan mi ò. bọ̀bọ̀ má máa ṣe bí ọmọ ọ̀dẹ̀ má máa ṣe bí ọmọ bọ̀tí náà. okay sir. You are a guy, you are a big guy, you are a man. Okay sir. You are a man. Yes, sir. Wo sórí láyé tá a wà yìí ojú ẹ̀jẹ̀ lèyàn fi ń gbélé ayé o that is it bẹ́ẹ̀ni wo no waste time súnmọ́ wa so ti ẹni sìn gbogbo ẹ̀ máa lọ kò yẹn sìn everything máa yanjú but màmá ẹ̀ yẹn ó máa gbádùn máa wọ̀rí ẹni sìn gbogbo eléyìí tó wá ń ṣe bíi kinní tó ń ṣe bíi dìndìnrín bíi èmi ò kó gbogbo eléyìí jẹ sórí bó ṣe àwọn tí ń fún mi lẹ́dík ọmọ ṣẹlẹ̀ move. Okay sir. Malo. Okay, sir. Màá rán Ṣadé sí ẹ. No problem, sir. Ṣọgbọ́n báyìí. Okay, sir. Move àbí kí ló ń ṣe ẹ náà. Okay, sir. Okay, Màá rán Ṣadé sí ẹ má rí. Okay, no problem, sir. Ẹ ṣé gan, sir. Thank you, sir. Tí wọ́n èèyàn wo làwọn eléyìí tó wọ́n. Àwa láyé. Àwa náà lè yàn. Àwa lọmọ kú ayé. àmọ́ ọ̀rọ̀ lọ́jọ́. Àwa lọmọ bí ikú bá ń sọ̀rọ̀. Àrùn ò gbọ́dọ̀ gbé. Bí òjò bá wá rọ̀ nǹkan. Ìrì ò gbọ́dọ̀ sẹ̀. Confirm. Wọ́n ní tá a bá ti débi iṣẹ́ ńkọ́. Ṣe là ń ṣe. Ẹ ṣe ojú bẹ́ẹ̀ lọ. O eléyìí tó wà ńlẹ̀ yìí ó gbọ́dọ̀ bí lọ́hùn. Bẹ́ẹ̀ ni so òní náà dẹ̀ ni kò ní dọ̀la. Ọ̀gbẹ́ni ibi tó wà yìí so ti yẹ ilé ikú rèé o tá a ti ń jẹ́wọ́ àrùn. Èyàn ò dẹ̀ kí ń wọnú odò tán. Ó máa nílò òtútù. Bó ti jẹ́ náà nìyẹn. That is it. Scorpion. Àbá àgbàlagbà. Ṣé kìíní yẹn fún mi? Àlàyé. Wàá ṣeré, wàá ṣeré. Má ṣe bí bọ̀ lọ. Kí ló rí ń bẹ̀ báyìí? Mi ò rí kankan. Mi ò ṣe é bọ̀. O ò lè rí nǹkan kan. Kò gbọ́dọ̀ rí nǹkan kan. Mi ò rí kankan tí ẹ kú lọ rí.
sọ bó ṣe wà yẹn wà wá gbé omi yẹn wà gbé mu bó ṣe kúnlẹ̀ ni má dúpẹ́ kórí ẹ tó sọ onírè fúrúṣì. ó ti tó wàá ṣeré ọ̀fun ti ń gbà wàá ṣeré Ṣadé ó ti wà ń bẹ̀ nìyẹn o kò sí wàhálà wàá wò mí jẹ́ kó mọ̀ tó ṣẹlẹ̀. wọ́n bá tì mí lẹ́yìn kò ṣáà ti rí bó ṣe jẹ́ náà ló ti gbọ́ yẹn bó ṣe rí òun ló ti kí ni ló ti rí yẹn. confam. láti ẹ̀wọ́ pé ìyá ẹ̀ wọ́n sì díjú inú àti ti ta ò tí rí kòkò bọ́ọ̀t tó bá tiẹ̀ mérin kò ṣáà gbóhùn èrìn tó bá dẹ̀ mọ̀ sà ó ṣáà jiyọ̀ lọ́bẹ̀ nọ́mà ó ṣe kí ni gbóhùn mi bọ̀ọ̀lù kì í ẹ̀ sórí ibi tá a wà ibi tá yé tó ti bẹ̀rẹ̀ tó tún ṣe kí ni tó tún parí sí bó ṣe jẹ́ nìyẹn. torí ibi tó wà ẹ́ ayé kò jù yẹn lọ o torí ayé ṣe kí ni ayé káyé jẹ́ òun ló ti gbọ́ yẹn ṣé wọ́n gé tí ẹ lọ mo rò pé òun gbọ́ àbí báyìí kan tẹ́tí bẹ̀rẹ̀ kò gbọ́ sórí ibi tó wà yìí so ti yẹn ń sìn. bó ṣe ṣe dẹ̀rùn. ilé ikú la wà yìí o sórí ibi tá a wà yìí ohun tó dó bá ti dé kò gbọ́dọ̀ rí bàmọ́ omi ọjọ́ tó bá ti ṣẹnu sọkọsọkọ tó lọ ń bẹ́ tó lọ ń jábọ̀ ọlọ́ ń gbọ́. òkúlẹ̀ ẹlẹ́jà ń tàbá ẹ̀yin ọmọ oró tí màálù bá wà wọlé alápàtà nǹkan. ajá tó wọlé ẹkùn náà wọmi sàrà ni ẹ ó ṣòfò ó lọ dànù nìyẹn sọdẹ̀rẹ̀ wa tó wà ń bẹ̀ yìí kò sí tó kàn wá fẹ́ẹ́sì tó bá jalè tó lọ àwa ṣe kí ni ẹyẹ tí wá ṣe kí ni o. wọ́n fò igi bá ti dá. ẹyẹ fò lọ. last ló kú báyìí tó máa fi di lọ pátápátá abẹ́ ẹ̀kọ́ ni tábà débi iṣẹ́. ó yá dàgbàsókè. dàgbàsókè. kí ló ṣe tó nǹkan. ló ṣe. ó dé ó sì rí báńkì kan lọ sọ fún abáyé bọ́ sí. pẹ̀lá ní kílọ̀tì ọmọ rẹ̀. láìkẹ́dẹ́ máa gbó ìwà yìí o tó bá di lọ́ńtọ̀. irú wọn làyà wọn máa ń di gan. all right. tó adáborí ọjọ́ aláwọ̀ dínkùtù bàbá pẹ́ẹ́gùn eégún ajá bàbá pọ̀rọ̀ ọrùn àgbà bàbá pòkú ní gbogbo alàyè ní dáhùn ó yá àṣàkà ọmọ àjìmọ̀bí níbi tó bá wà ìṣẹ̀dá rẹ̀ lápè bẹ́ẹ̀ ni kò jẹ́ bí oníjẹ́jẹ́ ti ń jẹ́ kò jẹ́ bí oníjẹ́jẹ́ ti ń jẹ́ kò jẹ́ ní wàrà ṣẹṣà má bọ̀.